Abo Qasim. Naam. Èyí tí a rí bẹ̀ ni pé àwọn Yorùbá máa wí kíní kan. Naam. Wọ́n ní àsìwí kò tó àsìgbọ́. Naam. Ó ti yé. Bẹ́ẹ̀ bá ń ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ n ṣìwí, ó máa wá ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ n ṣì mí gbọ́. Masha Allah. Ó ti yé. Nígbà tí a ń sọ̀rọ̀ nípa ó ṣe haram, ó ṣe haram. Àwa débi ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá gẹ́gẹ́ mo ti sọ́njọ́ ní pé ọ̀rọ̀ tá ń bá bọ̀ ni ọ̀rọ̀ àwọn tí ń lọ lè gba owó. Ó ti yé báwọn, ẹni tí ń gbowó lọ́dọ̀ Lárúbáwá àtẹni tí ń gbowó lọ́dọ̀ Èbó àtẹni tóun náà ń lu jìbìtì. Ó ti yé báwọn tí ń fi ń wọ́ owó pé iṣẹ́ kan náà ni wọ́n, jìbìtì kan náà ni. Jìbìtì kan náà òun ni à ń pè ní yahoo. Slang ní tàwọn tọ̀hún. Ó ti yé báwọn. Àwọn míì á pè ní Látìmù, àwọn míì á pè ní 419, oríṣiríṣi ni wọ́n pè. Ọ̀rọ̀ wọn la wá sọ débi wípé àwọn tí ń lè gbà lọ́dọ̀ ti Lárúbáwá táwọn náà fi ń ṣe nǹkan. Ó ti yé, pẹ̀lú àwọn tí ń gbà lọ́dọ̀ Èbó pé bákan náà ni wọ́n. Ibẹ̀ láti wá débi tí mo ti ní tó bá jẹ́ pé àwọn tọ̀wọ́n ọ̀bá wá ní wọ iná. Ó ti yé báwọn torí pé àfà làwọn àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn sọ pé àwọn ń gbà pé àwọn ń gbà fọ́lọ́hun ni. Àmọ́ ń tá àgbà fọ́lọ́hun ìjà lò fún Ọlọ́hun ìjà wọn tá a torí wọn gbà sáwọn là ń torí ẹ̀ ṣe. Ó ti yé báwọn ni mo fi sọ ń jọ́nà yìí pé táwọn yìí wọ́n bá wá ní wọná. Ó ti yé báwọn ọ̀sọ́mọ yahoo kan tí ó wọná. So àárín ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá láti bẹ́ẹ̀ ni ibi tọ́rọ̀ ti ń bọ̀ nù. Àmọ́ kò sọmọ yahoo tí ọmọ yahoo kò sọmọ yahoo tí ó wọná gbólóhùn ni àwọn èèyàn kọ́ọ̀tì. Ó ti yé wọn yìí tó sọ wípé àwọn tá ń jẹ́ oúnjẹ́làbí àwọn tí ń ṣe jálàbí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó bá já sí pé haramu ni ká ṣe jálàbí haramu ni ká gba owó ká lòdì òkú ká gbowó mẹ́ haramu ni ká lọ bí ìkómà ká gbowó haramu ni haramu lélẹ̀ haramu ń tọ̀ wọn tó bá yẹ pé haramu nìyẹn. Ó ti yé ma bá ti kò sí ní tí ń jẹ́ haram. Kò sí ní tí ń jẹ́ haramu yẹn kì í ṣe pé bóyá mo ní kò sí ní tí ń jẹ́ haramu nínú òfin Ọlọ́run. Ó ti yé àmọ́ kò sí ní tí ń jẹ́ haramu bá ti máa jẹ́ haramu lọ táyì kùnù èyí ń lórí pé à ń lòdì àdúrà à ń lọ bí òde òkú ó ti yé láwọn nǹkan tí wọ́n ń pè ní haramu nígbà tí wọ́n ń gbà ní ọba ti jẹ́ haramu mọ́ kò sí ní tí ń jẹ́ haramu fáwa náà. So ẹnu àwọn nọ́kítọ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹta nọ́kítọ̀ níbi tí mo ti sọ wípé àwọn àfáà ní wọná. Ó ti yé báwọn anabi Muhammad sallallahu alaihi wasallam anabi náà ní zunna khairan tasfar àbá anabi kọ́ ló wíbẹ̀ ni bóyá hazard ni àbí hazard sahaba ni bóyá ṣe náàlì àbí nǹkan zunna khaira tasfar máa dábàárẹ̀ kó lè jèrè bá a bá sọ wípé gbogbo àwọn àfáà ní wọná à ń tọrọ ká má wọná náà nù. Àbáàrí là ń dá fúnra wa but àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá wọ́n lójú ọ̀tá ẹni àyépòdù ọ̀yà. Kò sí ní tó lè sọ láyé lójú ẹni tí bá ń sọ àbí lójú ọ̀tá tó sọ níyì. Wọ́n sáwọ́ bí kan tí wọ́n ti mú ọ̀run wọ́n wá lè kọ́ ti àárín yẹn. Tó understand wọ́n wá lè gé àwọn àárín wọn nígbà mo ṣe wákàtí kan wọ́n wá gé àárín bí ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú méjì omi ìgán ké 30 seconds sí pé àwọn yahoo ní wọ́n ẹnu bí tọ́ bá dínà nù ni. Ó ti ọ̀rọ̀ yìí wọ́n ń sọ ní sẹ́ pé n tà ń sọ bọ̀ kìí jẹ́ pa sọ wípé ọmọ yahoo ní wọ́n à ń sọ wípé n tọ́ bá fi mú àwọn tí wọ́n ń gbowó Lárúbáwá tí wọ́n bá fi ní wọ́n ajẹ́kọ̀ ọmọ yahoo náà ní wọ́n nù. Masha Allah n tà ń ṣàlàyé nù. Kìí jẹ́ pa sọ pé tí wọ́n ń ṣe dá àbá encourage ọmọ yahoo bá àti encourage àwọn encourage àwọn tọ̀hún náà kún wọ́n yé gba owó jìbìtì so n ta n treat bọ̀ wá kìí ṣe pa ń legalize yahoo so àti wọn àìdẹ̀ ṣe yahoo àìdẹ̀ níbàtàn pẹ̀lú yahoo gbogbo ntọ́lọ́ ń sì ṣe fún wa yahoo kó fún wa. Alhamdulillah. Ó ti yé báwọn so àìsí àwọn yahoo yìí ní fóònù ìmọ̀ bí wọ́n ṣe tẹ̀. Rárá. Àmọ́ àwọn èèyàn máa wá burú wọ̀ ebi programu kan yìí náà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ ni mo sọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu. Ó ti wá mo sọ̀rọ̀ bàbá dáadáa ìyẹn rẹ̀ nìkan bá ń pákéjì èyí òun fún ọba ń gbé wọ́n yọ àní ọ̀rọ̀ Sheikh Adam ni ń já sí wípé ẹn tí ọba dá ayé kì í pẹ́gẹ̀ ayé kì í ròyìn ẹ̀
ọgbọ ntí ọba dá tó bá kú díẹ̀ ká tó òun la yọ máa wa tán máa rí gbé kí wọ́n máa rí pọ́n. nígbà wàá rí báwọn mo tún sọ bí ẹ̀mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí wàá jẹ́ the last. akhiru àbí ntí mo fẹ́ kí àwọn aṣọ ń bẹ̀ tí ó ń kálukú ọgbọ́ yé ni wípé a legalize yahoo a sì sọ wípé ọmọ yahoo dọ́mọ àlìjẹ́nnà àbí èso ọmọ náà nta ntọ̀rọ̀ tí ń bọ̀rọ̀ bọ̀ wá ni wípé nígbà tí àwọn tí ń gba ti lárúbáwá tá a bá lè pè wọ́n lọ́mọ náà a jẹ́ pé kọ̀sọ́ ọmọ yahoo tí ó wọ̀ náà torí pé yahoo kan náà ni wọ́n slangi lásán iná nìyẹn iṣẹ́ táwọn yóò ń ṣe làwọn yẹn ìtumọ̀ tí à ń wínú wọ́n bá jẹ́ pé n tá ń jẹ yìí à ń lòdì àdúrà à ń ṣe jára bí ọba yẹ pé òun ni haramu kò sí ní ti ń jẹ́ haramu bá a ti máa jẹ́ ẹnu haramu yẹn nu títí tí a fi kú èyí òun ni túmọ̀ wípé haramu tí wọ́n ń pè wá àwọn kan tí wọ́n ń pè ní haramu ká jẹun bí òkú bá a ti máa jẹ́ lọ́nu ká jẹun bí wòlímọ̀ ká gbowó ìyàwó àwọn yẹn ni. mo fi wá sọ wípé ọ̀dà ta ló ń tọ̀ òun láyé tí ó sọ pé halal lòun jẹ nílùú tá a wà yìí Masha Allah haramu náà ni kó wá ń jẹ. bẹ́ẹ̀ni. so àwọn nǹkan yìí ẹlòmíì tí ń bínú tẹ́lẹ̀ tí ọgbọ́n ẹlòmíì kì í ṣe pé kò gbọ́ kinní yẹn yé àmọ́ ó dẹ̀ ẹlòmíì làákàyè rẹ̀ ó lè fi understanding tá a wí tí atáyé ṣe ń sọ ní. gbogbo àlàyé tá a tún ṣe ó tún gbọ́ yé àmọ́ personality wípé mo fẹ́ àtàkì ẹ̀ kọ́dẹ̀ lómi máa bú mi wọ́n fẹ́ kí n fèsì. ọlọ́run mọ̀ dá yín ní eléré asẹ́ La ilaha illallah. ọlọ́run dá yín ní ẹni tí ó pọ̀ lélérí ọ̀tá ọlọ́run tó wá mọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀náfìkì tì. Allahu akbar. àwọn mọ̀náfìkì. mọ́lá kọ́sìm. naam. ibi àti wàá mọ mọ̀náfìkì rẹ̀. òun mo ti wá tún sọ yìí pé èmi ò sọ pé èyí legalize ìyàwó o. a sọ pé yahoo dáa. èyí sọ lọ́mọ yahoo wà lè jẹ́ náà o. ọ̀rọ̀ ló kó mo rò wá níbi tọ́rọ̀ tí ń bọ̀ tó fi débẹ̀ ẹ̀wọ́ ibi tá a ti wá mọ̀náfìkì rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wá jòlùwọ́ tó wá jẹ́ èèyàn rẹ̀ tó yẹ pé ìdí èèyàn rẹ̀ òun ló fi kọ́ọ̀tì àárín ni. tọ́sí jẹ́ mú sísú. ọwá lo data rẹ̀ ọwá fi ń sẹ́ndì ẹ̀ sí ara alé ara àta ẹ̀gbọ́n Jaqmal wí ẹ̀gbọ́n tí wí ọ̀n sẹ́ndì ẹ̀ sólólùfẹ́ ọ̀n sẹ́ndì ẹ̀ sọ́rẹ́ ọ̀n sẹ́ndì ẹ̀ kọ́dọ̀ tó ń sẹ́ndì ẹ̀ sáwọn àfáwà. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n tó máa kéwìn wí ẹ̀gbọ́n tí ọ̀rẹ́ yín wí ẹ̀gbọ́n tí gbáwílé ẹ̀gbọ́n tí èèyàn yín wí o òun sì ń lo data láti ṣe ó ti yé báwọn ṣe máa pèsè aládàánu àyíbẹ̀kọ́ wá ṣiṣẹ́ aládàáhùn lérí bá ń fọ́n eléyìí náà ká gbogbo ibi tó fọ́tọ̀ ọ̀hún dé tó lo data ni ó ti yé báwọn wá bá ń fi data ń fọ́n eléyìí náà ká bẹ́ẹ̀ wípé atáyésí ò legalize yahoo o atáyésí ò ní haramu sínú ń bẹnu òfin ọlọ́run o haramu ń bẹnu ọ̀rọ̀ tá ń bá bọ̀ òun ló gbé a sì ní bàtàn pẹ̀lú ẹnìkan wa. rárá àtọmọ yahoo kan ṣe pẹ̀lú ọmọ yahoo tó bá ṣe lóhun fún wa lówó kan ọ̀yá àjáde mídíà kọ́ wa sọ fún wa a ní bàtàn bèlò tá a pa ń bá kí àwọn ọmọ yahoo. òsì àwọn èmi tún kó wọn pọ̀ mọ́ àwọn tí ń bẹ lára wa táwọn náà ń lè gbà á lọ́wọ́ wá dákun bó o ti bá ń fọ́n tọ̀ ń ká nì gbogbo àwọn tí wọ́n pè mí pé wọ́n sẹ́ndì ẹ̀sìn òun ni mo fẹ́ kó tún máa tún mi pè padà pé wọ́n máa tún sẹ́ndì omi. ó sì jẹ́ni tó sẹ́ndì tọ̀hún náà. kọ́ wá jẹ́wọ́ tó sẹ́ndì tàkọ́kọ́ òun tó ń ṣe wàhálà ni wọ́n náà ni wọ́n sẹ́ndì eléyìí náà ìgbà wọn látọ̀ wá mà wípé a jẹ́ pé nínú eléríire èèyàn ni. kódà ẹni tí ò fẹ́ wa tó sẹ́ndì alákọ̀ọ́kọ́ tọ́lọ́run bá fún láǹfààní àti sẹ́ndì eléyìí náà. kò bá dáa púpọ̀ kò bá dáa. ọlọ́run ọba wa san òun náà lẹ́sàn-án rẹ̀ bá wa fán òun náà ká àmọ́ tó ọba ti wá délé yìí fán ká dé gbogbo ibi tí ọlọ́run ní ọ fán títọ̀ òun ká dé ajásù wípé ó ṣe nínú àwọn tí wọ́n ń pè ní munzif. Allahu Akbar. ní clarification àbí kí lè máa pè láti clear pé ìṣàlàyé pé atáyésí ò legalize yahoo atáyésí ò ní kò sí haramu nù òfin ọlọ́run eléyìí tí atáyésí sì sọ pé àwọn àfa ò ní wọná àbáre là ń dá inna Allaha yuhibbu ma'aliya wa yakra'u safasifaha àbáre ni ká sọ pé àwọn àfa ò àwọn àníwá àlìjánnà wọ́n bá kú ta nábì tá a dì má sallallahu alaihi wasallam ọkàn ó sì balẹ̀ wípé ṣé olólùfẹ́ ànábì ni wá sí dìmọ́ ànábì láwa tá à ń jẹ́ afá àṣì ní nǹkan kan jà ànábì lọ ọmọ àlìjẹ́nà ni wá ṣe bí wọ́n máa pa àwọn èèyàn ní ọmọ àlìjẹ́nà látàyè yà ẹ̀ lè gbọ́ ọmọ náà láyé. torí kò sẹ́ni tí wọ́n pè lọ́mọ náà tínú rẹ̀ ó dùn sí mo ṣe dúró ní sọ ọmọ àlìjẹ́nà ni mí. ọmọ àlìjẹ́nà lèmi náà. ìwọ ńkọ́.
ọmọ àlìjánná ẹni tí ń wò mí ńkọ́ ọmọ àlìjánná ni wá kódà ìwọ tó bá ṣe program yìí ọmọ àlìjánná ò sì ní wọná pẹ̀lú ògo Ọlọ́run ní tí n bá sọ pé àà ní wọná àwọn àwàwà ní wọná kódà bí wọn bá ní àwọn dàmí lójú pálíjánná ni wọn má bu ohun tọ̀hún àbá náà ní ń dá àbáládá torí ìlú àlìjánná láti wá Ìlọrin ìlú àlìjánná so bí àwọn àlàyé yìí ti bó ti rí nu Ọlọ́run wọlá Ànábì Muhammad Ọlọ́run san kálukú ní ẹ̀san olórí a sì dúpẹ́ gbogbo àwọn tọ́jú olólùfẹ́ tí àwọn gbọ́ yí alladhina yastami'una al-qawla fayattabi'una gbogbo wà lè máa sọ ipe a máa dúpẹ́ fúnru àwọn yìí àwọn tí wọ́n understand àtún àlàyé ṣe lẹ́kùnrẹ́rẹ́ wọ́n gbọ́ àmọ́ bá ti ṣàlàyé àkọ́kọ́ ṣàlàyé lẹ́ẹ̀kejì ẹni tí ò ní gbọ́ alákọ̀ọ́kọ́ tọ́kọ́ mú yẹn ní ó mú ṣe tó mú lọ́wọ́ wọn ò ní jùlẹ̀ o yóò máa polongo ẹ̀ yóò máa polongo eléyìí wọn káàkiri àtà ẹlòmíì polongo ẹ̀ fàdé bí wá sí irú ẹ bọ́ ti polongo yìí ń dákun polongo eléyìí náà wípé àwọn àtàyè ṣe ní bọ́n ti wí lọ́kọ́hún o ti ṣàlàyé ẹ̀ fún wa sì ti gbọ́ àlàyé ẹ̀ náà kọ́ ọmọ bá wà nínú àwọn shayatinal ins Ọlọ́run ó ṣàánú fún wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.